آمين على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم أسير الخطايا عند بابك واقف على وجل مما به أنت عارف يخاف ذنوبا لم يجب عنك غيبها ويرجوك فيها وهو راجع وخائف ويرجوك فيها وهو راجع وخائف إلى ربي وليس إلى سواه مددت يدي مرتجيا رضاه كريم لا يرد سؤال عبده وما منع العطية من رجاه وما منع العطية من رجاه وما كان حب المصطفى في حياته حرام عليه النار في اليوم والغد فصل على المختار يا خالق الورى صلاة بها ترضى على أهل بلدتي صلاة بها يرجو الزمان وأهلها من الضيق والبلوى ومن كل كربتي فأنزل علينا رحمة بمحمد حبيبك في دارين مفتاح جنتي حبيبك في دارين مفتاح جنتي. gbogbo àwa olóríire bá a ti dáhùn ọlọ́run jù dáa fún wa. Amina. àwa tí à ń béèrè ìyọ́nú ọlọ́run. Tá ń béèrè ìyọ́nú ọlọ́run. pẹ̀lú ògo ọlọ́run náà ọlọ́run ó yọ́nú sí wa. Amina. ẹ máa ṣe àmì jákè. إلى ربي وليس إلى سواه مددت يدي مرتجيا رضاه كريم لا يرد سؤال عبده وما منع عطية من رجاه. ló ń ka ayé wa. Ló ń ka ayé wa. ká a panupọ̀ lẹ́ẹ̀kan náà. Lẹ́ẹ̀kan náà. ká a ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ jẹ́ ni wọ́n papọ̀ lórí ẹ̀. bisimilahi rahman rahim. ká tún wí jákèjì báyìí lọ. bisimilahi rahman rahim. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa sallim. Wa sallim.
Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد wa ala alihi وعلى آله wa ashabihi وأصحابه wa sallim. وسلم. Àmín. فصل على المختار يا خالق الورى. A dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. Kí ló sì wá tá a dúpẹ́? alhamdulillah. Náà. فصل على المختار يا خالق الورى صلاة بها ترضى على أهل بلدتي. Ọba tó ní kárí pín sí mélòó báyìí? sí méjì. A ti pọn dáàrin. àpọ̀ndà àárín. Ọdún kò yẹ ìjọba ìlókùtà mọ̀ kà báyìí. bẹ́ẹ̀ ni àpòmọ̀ ọdún ló sẹ́kù. صلاة بها يرجو زمان وأهلها Bẹ́ẹ̀ni. من الضيق والبلوى ومن كل كربة. Ìkí Ọlọ́run ìkẹ́ ọlọ́run. tí ò lópin àti ọlá rẹ̀. atọ́lá rẹ̀. Ọlọ́run bá a ṣàlékún ẹ̀fà Nabi Muhammad. فأنزل علينا رحمة بمحمد. Àárín tó dé yòówù ẹ̀ dáadáa. فأنزل علينا رحمة بمحمد. Ọlọ́run ṣàánú fún wa. àmín. Ọlá àti ànábì wa Muhammad. حبيبك في الدارين مفتاح جنتي. Láyé àti lọ́run Ọlọ́run jẹ́ ara àánú rẹ̀ gbà. حبيبك في الدارين مفتاح جنتي. حبيبك في دارين مفتاح جنتي. Àwọn àáfàá wa àwọn àfáà wa bá a ti tó ní. bá a ti máa ń tó. Bàbá wa Aláàjì àgbà, bàbá wa àáfàá àgbà, ọwọ́ àfáà àgbà. àwọn àáfàá ńláńlá. àfáà ńláńlá. Ọlọ́run bá kẹ́ wọn tí wọ́n ti lọ́nu wọn. ومن كان حب المصطفى في حياته Àwọn tó ti lọ. حرام عليه النار في اليوم والغد. Lórí àáfàá mi nípìnlẹ̀ ayé bàbá Sheikh Salman, bàbá Akéwù. bàbá akéwù. ومن كان حب المصطفى في حياته Pé ń kéwú láyé bàbá tó bí mi ló bẹ̀rẹ̀ kéwú fún mi. حرام عليه النار Fọ́dún tó pọ̀ gan. ọdún tó pọ̀. في اليوم والغد. Bàbá ni wọ́n, àáfàá ni wọ́n, ṣéèkù wa ni wọ́n. حرام عليه النار في اليوم والغد. Ọlọ́ba kẹ́ ẹ síwájú sí i. حرام عليه النار في اليوم والغد. Ibẹ̀ Yorùbá Nábì. حرام عليه Yorùbá ẹ̀ dáadáa. النار في اليوم والغد. Bàbá Aláàjì àgbà tòní. bàbá alájà. Ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. حرام عليه النار Àwọn tó ti lọ́nà àwọn àáfàá àwọn ọmọ Aláàjì àgbà Ọlọ́run bá kẹ́ wọn dáadáa. في اليوم والغد. Àwọn tí wọ́n kù láyé mọ́jà yóò ṣòro fún wọn. حرام عليه Àtàràmọdọ́mọ Aláàjì àgbà. النار في اليوم والغد. Àwọn bàbá tí mo gbà àyè fún Ọlọ́run bá kẹ́ wọn. ومن كان حب المصطفى في حياته Àwọn tí ò jẹ́ náà ọmọ Ọlọ́run bá kẹ́ wọn. حرام عليه Àwọn ìyàwó ọmọ wọn. النار في اليوم والغد.
àwọn alárànṣe wọn tí wọ́n kún wọn lọ́wọ́ حرام ọlọ́run bá kẹ́ ẹ papọ̀. عليه نار في اليوم والغد bàbá ọlọ́fọ̀ ọlọ́run bá mójútó wọn. على طه ẹ fi àmì ràn mí lọ́wọ́. صلاة مع السلام bẹ́ẹ̀ ni. تعم الصحابة والخلفاء وآلا على طه صلاة مع السلام تعم الصحابة والخلفاء وآلا تعم الصحابة والخلفاء وآلا. onítọ̀ ó ṣàgbà rẹ púpọ̀ àwọn àfáàyín ló kọ́ ni. alátọ́ ha. alátọ́ salatu ma'a salami. mo ti kọ́ ọ lórí yẹn wọ́n ti bí ọ. ta'ammu sahaba. ní tó ń ké lónìí o. wal khulafa wa ala. ta'ammu sahaba. والخلفاء وآلا. ìyá wa tẹ́ ń jókòó tì wá. ń jókòó tì wá. àlùbáríkà ò ní kù lára yín. alátọ́. àtẹ̀yìn ọmọ gbogbo ẹ̀ lálùbáríkà. salatu ma'a salami. àtẹ̀yìn ọkùnrin olóòjì àjọ lálùbáríkà. ta'ammu sahaba. bàbá ilé àgbọ̀n tó lọ́nba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. wal khulafa wa ala. bàbá ilé àgbọ̀n tó kú àgbà. ta'ammu sahaba wal khulafa wa ala. àwọn ọ̀rẹ́ ànábì Muhammad. alátọ́ salatu ma'a salami. jama ọ̀rọ̀ wa lálẹ́ yìí. ọ̀rọ̀ wa lálẹ́ yìí. sàkómo tí ní àmà bọ́rọ̀ Yusufu bọ̀. àwọn bá bọ̀. àbá débi kan pẹ̀lú ògo Ọlọ́run. ta'ammu sahaba. mo wá ń sọ fún Sheikh Kamal olóko Alhaji àgbà nínú mọ́tò. nínú ọkọ̀. gbàtí ń bọ̀ ọ̀rọ̀ wo tiẹ̀ ló wọ́n náà. ló wọ́n ọ̀rọ̀ wo ló wọ́n. tí mo lè fi ta jẹ̀mọ́ lọ́rẹ̀. bẹ́ẹ̀ni tí ó sì aláǹfààní. lẹ́yìn ọ̀rọ̀ ànábì Yusufu kò dá mi lóhùn èmi náà mo wá dára mi lóhùn. mo ní mú ọ̀rọ̀ Mariam wá. ọ̀rọ̀ Mariam ìyá Isa. ìyá Isa. bó o ló ṣe bí Isa tí ò fi ní bàbá. tí ò fi ní bàbá bó o ló ṣe bí. torí ègbọ́ Isa Jésù kò ní bàbá. ní bàbá. kò ní kò sí èyí jà lórí èyí kò ní bàbá. ní bàbá. alátọ́ salatu ma'a salami. àmọ́ Sheikh Lukman al-Hakim radiyallahu ta'ala anhu. amiina. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. ta'ammu sahaba wal khulafa wa ala. ó láwọn tó ń sìn. àwọn tó ń sìn. tó ń sáàfù pé gbàmọ̀ká sẹ́rúsìn káàkiri. bó o lọ wí. ta'ammu sahaba wal khulafa wa ala. ẹgbẹ̀rún mẹ́rin èèyàn ni wọ́n. Allah. 4,000. 4,000. mélòó ni wọ́n ti sìn. mélòó lọ tí sìn. mélòó lọ tí sìn. òun wá àlùbáríkà ká abalẹ́sà. àlùbáríkà sì ní. èèyàn wà á lọ ni èèyàn dààmú fún ni. èèyàn máa dààmú fún ni. alátọ́ salatu ma'a salami. ó lóun wá gba ọ̀rọ̀ tó pọ̀ wá. lẹ́nu wọn àmọ́ òǹsà méjì àbí mẹ́jọ ilẹ́sà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ mọ̀ sí láyé. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. ta'ammu sahaba. ó ní in kunta fi salati fahfaz qalbaka. tó o bá ń sin Ọlọ́run lọ́wọ́ tó o wà lórí ìjọsìn àní tún nírun nìkan. tó o ń bẹ lórí ìjọsìn tó ń sin Ọlọ́run lọ́wọ́
fast fast call back. Sọ ọkàn rẹ dáadáa. Lọ́kàn rẹ bá ti lè dàrú wúyá lórí ìjọsìn. Ọlọ́run ò ní gbà mọ́. Ọlọ́run ò ní gbà mọ́. Ẹ gbọ́ mi bí. Ọlọ́run jẹ́ àárín pẹ́. Ọ̀ ń kírun lọ́wọ́. Ọ̀wọ́n ronú àgbọn tó pa tó gbé pamọ́. Ọ̀ ń ronú obìnrin tó bá sọ̀rọ̀ tí ó gbà. Ó kàn ké fati àtàyè tí èké súnra ó kàn pòsè ni. Lórí irun. Sọ́sẹ̀ náà ṣe rànà. Sára àrùn ni. Èèyàn iná ti ń pa àmọ́ lẹ́yìn Ọlọ́run lórí irun. Tó o bá ti rántí nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ò ní tẹ́wọ́ gbàrún rẹ mọ́. Sáà wá nírun nísìn. Sáà nírun. Salatul khashi'ina. Salatul khashi'ina hiya salatu. Ruku'uhum sujuduhum buka'u. Sẹ́rùn là ń kísá. Irun ni. Tó o bá ń bẹ lórí ìjọsìn tó ń sin náà lọ́wọ́. Ẹ gbọ́ fast call back. Jàmáà ǹjẹ́ amọ́kàn lórí ìrun mọ́? Ǹjọ́ kan tiẹ̀ tẹ̀lé adórí ìrun mọ́? Salatul khashi'ina hiya salatu. Èyàn ọmọ kí ẹ ní wíri. Ruku'uhum sujuduhum buka'u. Àwọn aríkàrà méjì wọ̀nyí dà. Salatul khashi'ina hiya salatu. Ruku'uhum sujuduhum buka'u. Wọ́n náà wí salatul khashi'ina. Salatul khashi'ina hiya salatu. Ruku'uhum sujuduhum buka'u. Àní Ọlọ́run tí a máa ń kírun. Omi ò máa dà lójú wọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Kì í ṣe ìrun tá à ń ṣeré ipá lónìí. Allahu Akbar. Ó wà jára wọn lẹ́ẹ̀kan náà. Ìrun tá à ń kí. Tọ́rọ́ tí ìgbà tí ẹ na Nàìjíríà lọ́wọ́ jẹsẹ̀ mọ́lẹ̀. Rubbish. Sórí ìrun náà nù. Ó dùn ní dáhùn ni. Síbẹ̀. Salatul khashi'ina hiya salatu. Jàmáà. Wọ́n fẹ́ sisi abẹ fún kan náà wòlíì. Àwọn ni wọ́n kun lóorun ni ẹ má kun mi lóorun. Aago mélòó ló lù báyìí? Wọ́n na àyílà ń bọ̀. Ó lásìkò tá a sisi abẹ nù. Bó ṣe di pé ẹ pè rún báyìí, ó lè yẹ kó mi wá ló bá ṣàlùwàlá. Ó ní tí n bá ti ká bára tí mo wọ náà rùn ẹ máa là mí lára lọ. Bó ṣe ṣe Allahu Akbar tó wọ náà rùn báyìí ṣé fi gé ẹsẹ̀ rẹ̀ tán kò mọ̀. Wọ́n là ní abẹ ẹ̀mí rẹ̀ ti déwájú Ọlọ́run kò sí kò kán là ń lábẹ́ mọ́. Sẹ́rùn làwọn kì í sá. Obìnrin gbọ́dọ̀ kọjá wájú mọ́sálásí yóò wá yí báyìí. Yóò kàn tó padà ní Rabbana wàlá. Obi kẹ̀yìn sí kíbla. Salatul khashi'ina hiya salatu. Ruku'uhum sujuduhum buka'u. Ẹ bá ń gbọ́dọ̀ náà. Ruku'uhum sujuduhum buka'u. Ìwọ náà wí salatul khashi'ina. Salatul khashi'ina hiya salatu. Ruku'uhum sujuduhum buka'u. Ẹyẹ gbádùn rẹ̀. Ruku'uhum sujuduhum buka'u. Àṣàkọ́kọ́ nìyẹn.
àṣà ọkọ nù. nínú torí gbà wá. nínú torí gbà wá. ó di ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. wà in kunta fi baytil ghairi. ẹ̀gbọ́ in kunta bí idha kunta in kunta idha kunta fi baytil ghairi fahfaz àìnẹ́yìká. tọ́ba wà ní ẹlòmíì tí ìṣẹ̀lẹ̀ rẹ. tí ìṣẹ̀lẹ̀ rẹ. sọ ojú rẹ méjèèjì má wò káyà yẹn. wọn ò káàkiri yàn ọ̀jalè. ọ̀jalè báwọn tó ń wò yàn. ìyẹn wò bí wèrè ńlẹ̀. ìyẹn wò bí wèrè ńlẹ̀. gbalọ̀ ra bọ́ tó tò. gbalọ̀ rí ìtẹ́. gbalọ̀ rí pé bẹ́ẹ̀ ni rẹ ju tiẹ̀ lọ. àti pé ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ kọjá kọ́wáyàn kọjá living room ẹ̀ sọ̀mọ̀ yẹn náà ilé àwọn ní kí n bá ilé ẹ lọ. Salatul khashi'ina hiya salatun. ẹjọ́ máa yí ẹ pa àṣẹrẹ níbí. Ruku mo sujudu mo buka'un. tó bá ń bẹ nílé. tó ń bẹ nílé. sọ ojú rẹ máa wo dúkìá. àníyàn rẹ ó bàjẹ́ ọ̀dọ̀lẹ̀. ọ̀dọ̀lẹ̀ báwọn ọ̀dọ̀lẹ̀. ọ̀rẹ́ ojú rẹ lẹ̀ níbi nǹkan ní nǹkan. kí ló fẹ́ wò mí tẹ́lómi tòjọ́ ìmọ̀nì rẹ sì bàjẹ́ kó tó délé. ó sì bàjẹ́ kó tó délé. ẹ jẹ́ àlò ẹ̀kọ́ yìí. ṣé wọn ò mú ìwà ṣé mo ní ká mú ìwà sí wá sí. ẹ̀yìn àfa àwọn tó bá ti délé kí ẹ jẹ́wọ́ fún wa. ó dísàfẹ́. Salatul khashi'ina hiya salatun. gbogbo àyè lẹ́kọ́ máa bẹ fún fọmọ kéwú. gbogbo àyè lọ́ọ́ ti máa kẹ́kọ̀ọ́. gbogbo àyè. ẹ gbọ́ pẹ́ẹ̀nì rẹ àtiwé kékeré gbọ́dọ̀ wà lápò rẹ. tó bá rí nǹkan tó jọ lójú ọ̀sàrí kọ́lẹ̀ lẹ̀ kí lẹ fẹ́ há pẹ̀lú ọpọlọ yín. ọpọlọ tẹ̀ fi ń jẹ bẹ́sù kẹ́ka. àfi kẹ́ máa kọ̀ nǹkan lẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ruku'u mo sujudu mo buka'un. ẹ wí jama. Ruku'u mo sujudu mo buka'un. onítọ̀ máa ń bẹ nílé. tó ń bẹ nílé. ẹ gbọ́dọ̀ àdúrà báyìí fáfọ́s àìnáyìíká ojú rẹ méjèèjì ni ọ sọ. sọ ojú rẹ méjèèjì. sọ ojú rẹ. sójú rẹ. ẹ̀yin ìyàwó ẹni náà ẹlòmíì ò lọ kí ọlọ́mọ ibẹ̀ ní ó ti ní ọgbẹ́ ọkàn hannibal bó ṣe tó abọ́ yóò wà lọ́bọ̀ kọ́ tiẹ̀ ó lọ sí i ọmọ tí kò máa kìyàn mọ́lẹ̀ lọ ọ̀rẹ́ rù ọmọ rí tọ́ba ni tí wọ́n dìjọ òkú mọ̀ráàtà ó ti lọ fojú gbé jápìn nílé. kò tiẹ̀ mọ́mílá kí n máa wọlé èèyàn ká ń tèmi tẹ́lẹ̀ náà mọ́mílá. Salatul khashi'ina hiya salatun. ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin náà bẹ́ẹ̀ bá lọlé ńlé wọ́n sì mú ọ lọlé olówó ó wá ń ṣe bí wèrè wọ́n sáré gbé fóònù ṣé ń tọ́ ìyàwó tẹ̀lé ọ lọlé ìrònú ó kàn pa ọ́. àga alága tó yà. ó yẹ kéèyàn ó rẹ ojú rẹ lẹ́lẹ́ nílé ni sọláàtù. Salatul khashi'ina hiya salatun. ewu jákè dáadáa. Ruku'u mo sujudu mo buka'un. nítorí tiẹ̀ Ruku'u mo sujudu mo buka'un. tún wí fún ọ torí pé akọlẹ̀ àìlùmí ni wọ́n. Salatul khashi'ina hiya salatun. Sharifudin kò ní mọ jọ́ọ̀jì kan ní tafsiri. Ruku'u mo sujudu mo buka'un. gbàtí ń kú látẹ̀ kan àyàn rò pé báyìí kò ní ìtìjú ìjọ tó bá rí báyìí. Allahu akbar. ìtìjú. Ruku'u mo sujudu mo buka'un. àkọ́kọ́ mbẹ́ in kunta fi salati tó bá dórí ìjọsìn tó dórí ìran fàfàz kọlìbákà mójútó ọkàn rẹ. àkọ́kọ́ àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì wa in kunta fi baytil ghairi
fi bayti al-ghayri fahfaz aynayka. tó bá wà nílé ẹlòmíì tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ má máa ranjú wọn bí wèrè tí ẹ ṣe bí ẹni páyé rẹ̀ náà dà ọ sì wá fòsì hàn ló bá fò mọ́ kíní tí a gbé kọ́ air conditioner yìí tẹ́lù wọ́n ní sọ gbèsùbù ni ọjàbọ̀ olójú hàn gàdà amúwọlé wa ń tẹ àgáwò so tẹ yóò tún máa jẹ̀dí wọn. àwọn jẹ̀dí wọn. níbi àìfarabalẹ̀ nínú ẹ̀kọ́ lọ fẹ́ tọrọ yín omi gbóná sórí ó jáde báyìí olóbóde pẹ̀lú ó di àfin ni mo dáná ará àdúgbò ẹgbà mi wọ́n ní kí lọ wá débẹ̀ ele ló máa ń fi ṣe lo nǹkan rẹ̀ àbí kí lọ wá débẹ̀ bí omi gbóná tó fi ṣe èrè àbí tó fi tábà omi gbóná kò tí ẹ lè dábẹ́ rẹ ọwọ́ rẹ ní kò ṣe èrè omi gbóná ó yá dáná ni ó dé tàbá yẹn wọ́n sì mọ̀ ó ti dèmbó àṣetọ̀ ọba délé ńlé ó yẹ kó mọ̀ wọn ara rẹ pé tí ń wá ká ẹ̀ ń ní má jẹ́ ronú dúkìá ó pa ọ́. má jẹ́ ó pa ọ́. kò di méjì. wọn ò dá mi lóhùn mọ́. ọkọ mọ lọ. ẹlẹ́ẹ̀kẹta. Salatul khashi'ina hiya salatun. wọ́n gba lọ́nà àríkàlámù wa. Salatul khashi'ina hiya salatun. Ruku'uhum sujuduhum buka'un. Wa in kunta bayna an-nasi fahfaz lisanaka. In kunta bayna an-nasi. Tọ́ba mẹ́mi tẹ́ èèyàn ti pọ̀. Tọ́ba láàrin èèyàn. Èèyàn wá pọ̀ rẹ́gẹ́dẹ́. Ọ̀ ẹ̀ ṣe spíkà bíi tèmi báyìí. Wọn ò fọ̀rọ̀ lọ. Ẹ lọ kí olókù. Ẹ lọ fara mí níyàwó. Ẹ lọ bí ẹni kò mọ. Fahfaz lisanaka. Láàrin àti ẹjọ́ dúró sọ ẹnu rẹ mọ̀mọ́ sẹ́nu bókibóki ọwọ́ sọ̀rọ̀ wákàtí kan fi ń hó tọ́ lẹ́nu gbogbo wọn afọ lẹ́nu pé wèrè máa sọ̀rọ̀ lọ wọ́n ń wọ̀ ní wo bànújẹ́ eléyìí náà tó wò ní ṣe wérewère bí epo gbóná ọ̀rọ̀ bókibóki lẹ́nu rẹ ọ wà níbi tí àwọn èèyàn pọ̀ sí kílódé yorùbá nàbì sallallahu alayhi wa sallam. Salatul khashi'ina hiya salatun. Ruku'uhum sujuduhum buka'un. ọmọ mi tí èèyàn pọ̀ sí. kódà ààyè mẹ́ta ọ̀rọ̀ dáa láti máa sọ. tó o bá sínú mọ́tò ara rẹ tó wọ́kọ̀ èrò. ọ̀ ń lọ lọ́rin ni ọ̀ ń lè kó ni. Yà sùn. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ nù mọ́tò. Ọ̀mẹ́ni tó jòkó tì. Ọ̀mọ́nú rẹ. Ọ̀sìnmọ́ bó ṣe jẹ́. Ngbé hello. Ṣé transfer rẹ̀? Mi ò tí ì rí o 2 million tí ì wọlé o. Ṣé dànkáàtì rẹ̀ wọ́n rí 1 million nísìnyí. Hello. Mami Canada ti sẹ́ndì owó. 40 million ṣe ló ti sẹ́ndì sí mi. Nǹkan máa ń ṣe ọ́. Àyèkejì ẹni kíni. Wọ́n yìí sọ̀rọ̀ tó pọ̀ nílé oúnjẹ. Gbogbo yín lẹ wá ara ń jẹ tẹ́jọ́ jòkó. Bọ́lọ́pàá ló dúró ni. Bólè ni. Bí kidnapper ni. Bí bandit ni ọmọ. Ọ̀kan sẹ́nu bókìbókì. Mo ti dáṣẹ́ ìyàwó mi ọ̀nà. Bẹ́ẹ̀ ṣe ń wo mi owó ti wà káàtì mi tó ti lé 10 million. Máa sọ̀rọ̀ wọ́n kàn sí ọ lálẹ́. Bẹ́ẹ̀ni olóhùn ra fóònù ọ̀pọ̀ ọlọ́pàá ọkàn tẹ̀lé ọlọ́lé ni. ẹlẹ́ẹ̀kẹta ẹni kíni. èyí ń sọ̀rọ̀ tó pọ̀ láàrin ọjà. ẹni tí ń lọ tí ń bọ̀ tí ń pèsè ẹ̀ta ọ̀mẹ́ ni ó jẹ́. ọmọ bó ṣe jẹ́. àyè mẹ́ta burú ká máa sọ̀rọ̀ ńbẹ̀. inú mọ́tò làkọ́kọ́ ilé oúnjẹ lẹ́ẹ̀kejì àárín ọjà ní kẹta.
láti bí ìdẹ́kun ẹnu rẹ̀ òsì papò gbogbo ara ọkọ̀ wa sùn ó wá kó nìkan wọn ro dírẹ́fà lẹ́jọ́ àgbàtí wọn bọ́ sínú kanáà. ركوعهم سجودهم بكاء ركوعهم سجودهم بكاء. ọ̀bàlẹ̀ kéwú tó bá ń bẹ láàrin èèyàn. tó ń bẹ láàrin èèyàn. Lukumanu ló ní tó ń gbà lọ́dọ̀ àwọn àfa ńláńlá nù Sheikh Lukumanu al-Hakim. tí wọ́n fi ń sàwọn aláǹfààní. làwọn ń jàlù báríkà rẹ̀ Ọlọ́run bá kẹ́sì. àmín. tó bá ń bẹ láàrin èèyàn. láàrin èèyàn. fáfas lisanaka má máa sọ̀rọ̀ bókibóki. má máa sọ̀rọ̀ bókibóki. ọlọ́ra ń jẹ. ọlọ́ra ń jẹ. wọ́n sọ̀rọ̀ fa tó dágbègì nù. àgbà tó dágbègì nù. ó wá bọ́ síbòmí. ó bọ́ síbòmí. ẹ gbọ́. ó ní wàzíkúrì sìnẹ́yìnì wáǹsà sìnẹ́yìnì. ẹ gbọ́. ó ní máa rántí nǹkan méjì. máa rántí nǹkan méjì. sì máa gbàgbé nǹkan méjì. máa gbàgbé nǹkan méjì. ẹ tẹ̀lé mi lálẹ́. naam. mélòó ni kó máa rántí. méjì. mélòó ni kó máa gbàgbé. méjì náà ni. bọ́lá àti gbọ́dọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ ká tún ọkàn wá ṣe ẹ̀ẹ̀kejì tabadélé ńlẹ́ ká díjú wa ẹ̀kẹta ńkọ́ àárín yẹn ká mọ̀ ṣe kí ni ẹgbàá tán wá sílẹ̀ wá. ń bá wọn torí wọn dọ́ta sọ̀rọ̀ orí yín pé aburú ni kéèyàn mú létí òmùgọ̀ torí ẹ dọ́ta àsọlọpọlọ mo kó tira ẹ gbọ́ àlè ó kàlà àwọn torí wọn pé mo bá tò ẹ ṣeun ẹ gbọ́ ó ní àmàlàdáàní tazikuru huma méjì tó gbọ́dọ̀ máa rántí. tó gbọ́dọ̀ máa rántí. ẹ máa gbọ́ o fàlọ́ máa rántí Ọlọ́run. máa rántí pé Ọlọ́run. ọ̀ lè sá mọ́ lọ́wọ́. ọ̀ lè sá mọ́ lọ́wọ́. rántí Ọlọ́run. mo gbọ́. rántí Ọlọ́run pa ọ̀ lè ṣe kí ni. ọ̀ lè sá mọ́ lọ́wọ́. ọ̀ lè bọ́. ọ̀ lè bọ́. tí o bá fẹ́ mú ọ lókù. tí wọ́n ń wo ọ̀ràn lókù. rántí Ọlọ́run pé ọba tó mọ tó ń ṣe ni. ọba tó mọ tó ń ṣe ni. tó sì rí. tó sì rí. tó sì lè mú ọ lórí ẹ̀. tó lè mú ọ lórí ẹ̀. ẹ̀kẹ́ ìta gbọ́dọ̀ máa rántí. ta tún gbọ́dọ̀ máa rántí. ẹ gbọ́. àkọ́kọ́ ọkùnrin mọ́. wàlmọ̀ọ̀tù Allahu wàlmọ̀ọ̀tù. kọ́ tún máa rántí ikú. máa rántí ikú. kó yẹ kó gòmé kó yẹ nzu. ọ̀sà lọ ni. ọ̀sà lọ ni. gbogbo ẹ̀dá tí o bá ti máa rántí ikú iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dá. iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dá. Ọlọ́run bá kẹ́ ọba olóró. àmín. bá gé olóró sí. àmín. mo wà láàfin olóró lónìí ara mi sì tutù ẹ wo nú ọlá ẹ wo ọlá tọ́lọ́ ń ṣe fẹ́ nìkan ṣoṣo wọ́n sì gbé kó inú ẹ̀ pọ́sọ́ wọ́n sì lọ kí bọ́nù lẹ́lẹ́. Allahu Akbar. olóró. àkó láàfin bàbá ọlọ́fà bàbá olúpo bàbá eléṣẹ́ gbàjà ọba ńláńlá bàbá olùsìn bàbá olùsìn kínní olùsìn tí sanlùsìn olùsìn tí járàsìn olùpàkó sàárẹ̀ ọba àfàjì ọba aláwọ̀ àwọn ọba tá a pàdé ń bẹ̀nu tá a lọ kí wọn. èmi àti kábíyèsí ọlọ́fà jọ lọ. bẹ́ẹ̀ni wọn kú sẹ́yìn dé. àwọn débẹ̀. gbogbo ohun tó dì mọ́lá ara wọn sì tutù. torí fàárí wọn ló wọ mi. Allahu Akbar. Allahu wal maut. ẹ máa rántí Ọlọ́run. ẹ sì máa rántí ikú. tí ò ní kanlẹ̀kùn kó tó wọlé wá báyìí. kò sì ní gbà yọ̀ǹda kó tó pa ọ́. a ṣe ń ṣe bí ẹni pa àní kú báyìí. mo lọ sẹ́rí àfihàn tá a fẹ́ sùn lálẹ́ a bá fẹ́ travel mo jẹ lágbájá lówó mo jẹ tàmàdù kọ́kọ́ fi síbi pílò rẹ̀ ìyẹn lè sùn kó má jí mọ́ ìgbà tí ń kí ọmọ lẹ̀ wọ́n ò rí ìwé tó kọ àkọọ́lẹ̀ sí tó bá ń travel kọ àkọọ́lẹ̀ à ń lọ́nu dídé ọwọ́ Ọlọ́run ló wà lágbájá báyìí kọ́ fún ẹnìkan èyàn máa lọ tí ì dé nígbà míì wọ́n lè mẹ́ni ọjẹ́ wọ́n lè mẹ́ni tó jẹ ọ́
صلاة الخاشعين هي صلاة وعمل الذهن تنساهما méjì tó yẹ ká gbàgbé ká mọ̀ rántí rẹ̀ mọ́ láíláí. àkọ́kọ́ ń bẹ̀ ó ní kí ni ihsanuka fi haqqil ghairi ihsanuka fi haqqil ghairi. dáadáa tó bá ṣe fẹ́ lómi mọ̀jì ó wà lọ́kàn rẹ̀ ó lè má mú orí ìrònú rẹ̀ ni ó pa ọ́. tó bá ti sọ̀rọ̀ mọ̀ràn ti pọ̀ sọ̀rọ̀ mọ́ tó náà tó fẹ́ ṣe fún òní mọ̀. ha lágbájá náà sọ báyìí lẹ́yìn mi. ha láwájá òkè mi kù náwó wàhálà wọn ni ó pa ọ́. tọba sọ̀rọ̀ tán mójú kú o ń bẹ̀. mójú kú o. ara yé yíyan. bẹ́ẹ̀ bá dúró sí ntara ayé ń dánwò níbi ká sọ̀rọ̀ èyí ó sì para rẹ̀ sí ẹ lọ́rùn. mójú kú o ń bí ọdẹ tó o bá ṣe fún wọn. ẹlẹ́ẹ̀kejì wa isa'atul ghairi fi haqqika wa isa'atul ghairi fi haqqiki. àbí aburú tí ẹlòmíì bá ṣe sí ọ gbàgbé rẹ̀ má rántí ẹ̀ tẹ́yìn bá ní kó máa fi aburú sọ́kàn wàhálà ara yẹn nípa yẹn ọkùnrin pé most àwọn tó bá tó wọ́n dalẹ̀ rẹ̀ ọ wà lọ́gbé ọkàn ọ wà ní rọrùn sùn mọ́ gbàgbé ẹ̀ ló fi ní kíní kàbí mẹ́kẹ́ Lukuman ọmọ ké ọ̀ya ọ̀ràn tí ní sìn ọ̀ya. إذا شئت أن تحيا ودينك سالم وعقلك موفور يزيد ويكمل. ọ̀fẹ́ kọ́ ìrè ó pé ọ̀fẹ́ kí ọpọlọ rẹ kí ìdíwọ́ bá. فكن مريدا عن كل بر صنعته. ṣé orin ṣé kò justify tí mo sọ yìí. مع الناس والسوء الذي بك يعمل. وكن ذاكرا للذنب ولموت تعملا. بما اختار لقمان الحكيم المفضل. بما اختار لقمان الحكيم المفضل. sọ pé orin tí ọ̀rọ̀ tí mo sọ. bẹ́ẹ̀ni ayakumullah wa afaqo. àbí òtún ni. akramakumullah. ṣé kéwú. bẹ́ẹ̀ni. Allahu akbar. إذا شئت أن تحيا ودينك سالم. ẹni bá yóò bá nàbí òní sọ́fò. وعقلك موفور يزيد ويكمل. dára tí wọ́n ń sọ ọ́ bọ̀ fáwọn ọkùnrin lánàá. máa kẹ́tì ẹ bọ̀. فكن مريدا عن كل بر صنعته. ìfẹ́ ẹ wí tẹ̀lé mi. ìfẹ́ love. فكن مريدا. ẹ kàn ń wí ni I like you. tẹ bá mọ̀ túmọ̀ rẹ̀ ní sọ I love you love. ẹ mọ̀ túmọ̀ rẹ̀. kọ́tò lè sọ love lẹ́nu sí yẹn love tó wá di gbàǹrayè bí ó kò tó yìí ẹ mọ̀mọ́ tó wà nú ẹni ẹrù tó dùn inú kọjá I love you ẹlòmíì ti sọ bẹ́ẹ̀ sọkùnrin méje lónìí I love you ó tún fún ẹlòmíì love you cha láfọ́ wèrè náà máa dá lóhùn ọkùnrin tí ò gbọ́n ó wá wo obìnrin fá ó ní ayé mi ọ̀run mi gbogbo nǹkan mi my everything irọ́ lọ pa obìnrin tó bá sọ bá fún ọ ti tàn ọ́ yẹn ní my everything irọ́ ni ọtí borí lagi mo tó sì ràn yín nù irọ́ lẹ fẹ́ràn ọkùnrin tẹ bá ní true picture rẹ̀ lè fẹ́ràn rẹ̀ àfòkúrọ́
àbọ̀dé rọ́ọ̀pù lẹ́nu tí ń tàn ó lẹ fẹ́ràn tó mú ọ lẹ́yìn ìlú tó ní máa ń ṣàtìyàn kọ́ ilé tó lé ní 500 million tó ní well yes ibi tí máa fẹ́ sí nìyẹn nǹkan fẹ́ pọ̀ kìkì ni njẹ́ olórówó kọ́rú ẹ̀ yóò ní my dear lovely very lovely ilé ńlẹ́ ló fi hàn ọmúra olóyún ọ̀yẹ̀dẹ̀ lọ́ọ́ máa sùn. فكن موردا عن كل بر صنعته látàgbà bí ẹ yorùbá nábì. مع الناس وسوء الذي بك يعمل. lára tí ń jẹ́ ìfẹ́ ẹ̀kọ́ yìí síbí ri'ayatul ahwal ìṣesí ìyàwó rẹ ọgbọ́dọ̀ máa sọ ìfẹ́ ló gba kéèyàn máa sọ kó máa mójútó ìṣesí ìyàwó ọgbọ́dọ̀ màsìkò tó ọgbọ́dọ̀ fọ́ọ̀kàn tó wà lálejò rẹ̀ tara bá ń kán ọgbọ́dọ̀ màsìkò ọgbọ́dọ̀ màsìkò tó máa tí òjì ó sùn lóru mọ́júmọ́ ọmọ òjé yìí ó sùn ìwọ sì fòwú dítí ọsùn mọ́júmọ́ tó wá ní ẹ̀ló kò ẹ̀kọ́ ti dáná àárọ̀ fún mi aago tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe kínní o níyàwó rẹ̀ ń sùn lọ́wọ́ ń tiẹ̀ ọmọ òjì ó sùn. فكن موردا عن كل بر صنعته. ìfẹ́ jẹ́mọ́ ẹ̀ ní ìfẹ́ ǹjẹ́ ńgbà tó wọlé tíyàwó rẹ̀ pòṣé tí ò kí ọ dáadáa sọ̀ọ́ bínú lọ sùn sọ̀ọ́ béèrè ń tó ṣe ó ní máa pòṣé ó dẹ̀ dàrú ó dẹ̀ fọ́ ó dẹ̀ yá. فكن موردا عن كل بر صنعته. ẹ gbọ́ kóòsìkà èyàn máa béèrè ṣe sí obìnrin ọ mójútó ọmọ wo kí kí ló dé mú tí o fi kí mi láàárọ̀ yìí kí ló dé tó bínú gbóúnjẹ kalẹ̀ tó lọ jòkó kí ló dé tí o tújú ká ọ wàá pe ìfẹ́ rẹ lóòótọ́ kábíyìn tòótọ́ ló jẹ́ fẹ́ rẹ wá ń bí kí mo ṣe mo fà ná bíbí ọ̀dà kù ìfọlọ́ǹbẹ̀ ọ ọ̀rẹ́ rìn fa ọ̀ ń báyàwó rẹ̀ ṣe ọ̀fìlọ́gbọ̀n ṣẹ́jú kò túraká ó dì bí líìlì nǹkan ti ṣe ọ́ ó kàn dúró dúró pé sáfù ọkàn mi ọmọ lọ kò ṣe bí tí ṣe ó yẹ kínú rẹ ó bàjẹ́ ó lọ bá àmọ́ yàjú ọ bá àmọ́ yà kankan màá kọjá mbẹ kí ló ṣe ọ bùkátà wò ni ó yìí rè ó pé nù rè ó pé yẹ fọ mo ti ní pàmí lẹ́rìn. فكن موردا عن كل بر صنعته. ẹyọ obìnrin ṣé wọ́n ń gbọ́ wọ́n ti ń gbọ́ lálẹ́ yìí ń tọkọ ẹlòmíì fi sẹ́ni pé kò wádìí tí ń ṣèyàwó ẹ̀ èèyàn sanwó nù lọ́jà ó sọ owó nù lọ́jà ó wá sọ láàrin wákàtí kan wà lẹ́yìn jíwó mi bọ́lá ń fẹ́ ń wo fíìmù ni ọ ìsọkọ gidi ó yẹ kó lè bá a ronú njọ́ tó wá sanwó nù gan ó ní wọ́n sọ ti gbọ́n bẹ́ẹ̀dì mi ò fẹ́ gbọ́ kinní kankan all accident yóò fà burú sí ọ. ọkọ̀ gbọ́jà rẹ lọ. ọkọ̀ gbọ́jà rẹ lọ ọwọ́ àfìlì fún sí ń ronú tí ń ronú ajé pé wọ́n gbé nǹkan lọ. àṣé ẹ̀yọ́ ọkùnrin náà ń jẹ̀bi kápẹ́lẹ́ fẹ́ràn ìyàwó yín lóòótọ́ ni innal muhibba liman yuhibbu muti'. ẹ ṣe dáadáa ẹ kàn pa ìfẹ́ ojú ìfẹ́ orí ahọ́n tí ò dọ́kàn. ẹlẹ́ẹ̀kẹrin mo ti ka méjì lánàá tí fi bọ́ sórí ọ̀rọ̀ Ànábì Yusuf ó wá kó àrífkù. bó lọ wí. فكن موردا عن كل بر صنعته. ẹ lọ wú ọmọkùnrin kẹrin pé mo débi lálẹ́. مع الناس وسوء الذي بك يعمل. مع الناس وسوء الذي بك يعمل. ó kà mí lọ́rọ̀ pé yorùbá nàbì dáadáa. وكن ذاك
ذاكرا للذنب والموت تعملا بما خطر لقمان الحكيم المفضل بما خطر لقمان الحكيم المفضل. الرفق kásì ẹ̀dẹ̀ fẹ́ni tá a lá fẹ́ràn. fẹ́ni tá a lá fẹ́ràn. ìyẹn ló wù ọ́ jẹ lóòótọ́. ìyẹn ló wù ọ́ jẹ lóòótọ́. ìyàwó rẹ̀ sì lóyún. ó lóyún. ṣebí ìfẹ́ rẹ ni. ìfẹ́ rẹ ni. ọwọ́ lọ fẹ́ jí ó ní kíní ń dà mí láàmú. ní ọ̀gùn ni o. ọ̀gùn ni o. bí ọba gun ọ́ sí òfónú lé. ọ̀ fẹ́ràn rẹ̀. ọ̀ fẹ́ràn rẹ̀. ó dàbọ̀ ọba lè gún yẹn. ṣe déédéé tí ń lè jẹ. ṣe déédéé tí ń lè jẹ. ìfẹ́ nù. ìfẹ́ nù. ìfẹ́ nù. ìfẹ́ nù. wọ́n bílíkì wọ̀ bíà. ọkùnrin ń wọ̀ bíà. ọkùnrin ń wọ̀ bíà. ó yẹ kó lè mọ̀ pé èèyàn níyàwó rẹ̀ náà. èèyàn níyàwó rẹ̀ náà èèyàn ní. وكن ذاكرا للذنب والموت تعملا. ó ti sá lọ. بما خطر لقمان الحكيم المفضل. ẹ wá rí mi láàárọ̀ la òun kọ́ ẹ lọ́gbọ́n tẹ́ fi rí mu bẹ́ẹ̀ ni mo lọ́la o àfi tí wàá wá sí lóko ìhà yín ní tiwa ni o dá sẹ̀rí àfún mo wá fẹ́ mẹni tó bí. وكن معرضا. ó ti di ẹ̀mẹ́rin jọ́ mẹ́rin títí ń sin níbẹ̀ o kò sì mọ̀ pé mi lójú mi tí ń fi rí ma o. عن كل بر صنعته. olówó ọlá abẹ́tà àjòkó yìí yóò jẹ́rìí mú lọ́la. مع الناس و. mo fẹ́ kó rí kí n fún ní ó ṣàyìn. سوء الذي بك يعمل. yorùbá níbi dáadáa. مع الناس و. سوء الذي بك يعمل. ìwà mọ́ọ̀kọ̀tí ìwà wèrè kò débi wá sí. ọ̀rọ̀ Ọlọ́run la pàtẹ́ kì í ṣe àwọn tí ń da yéèrú ẹ̀wọ̀n ọmọlúwàbí bẹ́ẹ̀ ti dúró. wọ́n ṣe dúró ọmọlúwàbí. ẹ ní dọ́mọ òfò. àmín. mọ́jìmí náà bímọ òfò. وكن ذاكرا للذنب والموت تعملا. بما خطر لقمان الحكيم المفضل. ọ̀rọ̀ Nábì Yusufu. adé tí mo bá ń ṣe kọ́ ni. a máa sọ tí fi bá àdìjọ́ tó kú. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Yusufu ó ti fi aṣọ ránṣẹ́ sí bàbá ẹ̀. ó fa aṣọ ránṣẹ́ sí bàbá rẹ̀. ó dáa bolo ti rí aṣọ. bolo ti ra aṣọ náà báwo tó fi ránṣẹ́. ṣé mo lè sọ. ọkọ mọ lọ. irú aṣọ wo gan-an ni wọ́n fi kan ojú tójú fìlà. tójú fìlà irú aṣọ wo ni. kì í ṣe ordinary aṣọ. kì í ṣe aṣọ lásán. njọ́ tí wọ́n jọ ọ̀nà Ibrahim sínú náà. wọ́n jù sínú náà. aṣọ yẹn ni Jìbìrìlù lọ mú wá lálìjẹ́nnà. aṣọ ló wọ̀ fún. aṣọ ló wọ̀ fún. nínú òfin jó. nínú òfin jó. fireproof ni. فلما أن جاء البشير. nígbà tí àná Ibrahim tó fẹ́ lọ. ó wá bọ́ aṣọ. ó bọ́ aṣọ náà. ṣẹ́gbọ́. ó bọ́ aṣọ náà. ó wá dì. ó dì. ó dì bí a ṣe máa di tírà. ó wá fi kọ́ ànábì Ishaq lọ́rùn. ànábì Ishaq. ìgbà tó náà fẹ́ lọ. ó fi kọ́ ànábì Yakubu lọ́rùn. Yakubu wá rí i pé Yusufu ọmọ ògo ni kékeré ló ti gbé kọ́ lọ́rùn. فلما أن جاء البشير. kékeré ló ti gbé fún. ألقاه على وجهه فارتد بصيرا. aṣọ náà ni ẹ mú lọ́jọ́ náà. tí a gbé sí ojú ẹ̀. Yusufu wá ní kí bàbá mi ó lè mọ̀. ẹ gbọ́. ó wá tu kíní tí a dé o. ó wá tu aṣọ. ó ní ẹ fún bàbá mi. aṣọ bàbá rẹ ló dá padà fún bàbá rẹ.
قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون. Yusuf ti sọ tẹ́lẹ̀ ó ní mò ń gbọ́ bàbá rẹ̀ Yakub ó ní mò ń gbóòórùn Yusuf gbàrà tí ó ti tú aṣọ níbi tí ó tú atẹ́gùn ti gbé wa bá ó ti rí òórùn àlìjẹ́nnà ó ní Yusuf òkú òórùn tí ń gbọ́ aṣọ tó wà lára ọmọ mi ni aṣọ tí mo lára ọmọ mi ni tí mo gbọ́ òórùn yìí kò kú Yusuf òkú ẹ gbọ́ Yusuf òkú ojú rẹ̀ wá là tán قال ألم أقل لكم. jàmáà ọdún mélòó gan lójú rẹ̀ fi fọ́ ọdún mélòó gan ẹ gbọ́ 100 ọdún ni 80 years Allahu Akbar 100 ọdún ojú tó fọ́ 100 ọdún Ọlọ́run ti dá padà. Ọlọ́run dá padà. Inni a'lamu min Allahi. má jẹ́ kọjá mbẹ̀ lásán Ọlọ́run gbogbo tó nù àlọ́ Ọlọ́run bá dá padà. Amina. bó ṣe lè wò ó pẹ́ tó Ọlọ́run bá dá padà. Àmín. Amina yóò jákè. Qala alam aqul lakum inni a'lamu min Allahi ma la ta'lamun. ó ní jẹ́ nsọ fẹ́ yẹn mọ́ wọ̀nyí. jẹ́ nsọ fún yín. nínú mọ̀ Ọlọ́run mo mọ nǹkan tẹ́ ẹ mọ̀. bàbá yín mo jẹ́. Yorùbá fi ní ọmọ yẹn níta tó bà bẹ́ẹ̀. bó ṣe ọjọ́ kan bàbá rẹ̀ ó mọ nǹkan jù ọ lọ. Qalu ya abana astaghfir lana dhunubana. ọdún bàbá wa ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ yìí forí ẹ̀jì wa tún bá a wá àforíjì. Inna kunna khati'in. àṣìṣe bẹ́ẹ̀ bá ṣe tí ò dáa jẹ́wọ́ pọ̀ ṣe tí ò dáa èwo ni n lè rìfáàsì ọ̀rọ̀ mi láyé láyé rìfáàsì ẹ̀ kó jẹ́ n lè kọ́rọ̀ mi jẹ́ kó jẹ́ ìwọ kọ́ sọ ni ọ̀dọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ mọ́. ìyàwó rẹ̀ sá tẹnumọ́rọ̀ pọ̀ pé lọ́mọ àlè lódùn ṣe mo wá tó pé ọlọ́mọ àlè ni èmi ọmọ ọ̀rọ̀ mi lọ́wọ́ àmọ́ kà sí ó yàtọ̀ sí ti má pè ọ́ kí lọ́ọ́ sí yóò sì mẹ́wàá fún ọ n sẹ́ ń sọ bẹ́ẹ̀ ni kò ní dáa fún ma bẹ́ẹ̀. ọ̀sọ́ra rẹ̀ yóò sì mẹ́wàá o. kò dáa báwọn. jàmáà ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ láàrin tá a bá ṣe tí ò dáa ẹ jẹ́ ajẹ́ ọ̀pá ṣe ìtọ́ráàfù ni mo ṣe tí ò dáa tó o bá kọ́ sọ bẹ́ẹ̀ fẹ́ni tó ọ̀sẹ̀ ìbínú rẹ̀ kọ́ wálẹ̀ nẹ́kọ̀ ọ̀sẹ̀ sọ pé ọ̀sẹ̀ kí ni ẹ má wulẹ̀ dá mi lọ́jọ́ mo jẹ̀bi ẹ bá ń bẹ̀ ya junior wo mo jẹ̀bi rẹ ẹ má jẹ́ ní kẹta ó dá sí i ìjà ó sì tán ọgbà pọ̀ jẹ̀bi wọ́n fẹ́ pe family meeting wọ́n rẹ́ sẹ́sẹ́ ara Kánò ara Sokoto torí pé yìí méjì ń jà ara Kútọ̀nù náà tún wálé Burkina Faso náà dé àwọn afúláwó dé níbi tó àti gbédè ní afúláwó ní Ghana ní bọ́dà Ghana sí Abidjan bó lọ wí jèrè. Qala sawfa astaghfiru lakum rabbi. ó lè yan ọmọ mi bó pẹ́ bóyá sawfa Ọlọ́run padà foríjì. Innahu huwal ghafurur rahim. ọba aláforíjì ni. Falamma dakhalu ala Yusufa. Yusufu ti wá ránṣẹ́ pé bàbá òun kó máa bọ̀ àti gbogbo fámìlì jama èèyàn 72 ní fámìlì rẹ̀ bàbá rẹ̀ ẹ̀gbọ́n obìnrin kan ló là wọ́n láàrin obìnrin ẹ̀gbọ́n lèyà ní jẹ́ tóní màmá Yusufu ti kú láti kékeré ẹni bò ló ṣe kú bùn yamin n ti ń jẹ́ yamin ó ní ìnira ọmọ bíbí wọ́n jẹ́ olùwìlẹ̀ àdá ní pè ní yamin bùn yamin ọmọ tí ìyá rẹ̀ kú nígbà tí ń bí lọ́wọ́ tí wọ́n bú ní Yaminu nù. Allahu Akbar. Àmín. nínú èdè tiwọn n tó bá ṣẹlẹ̀ ńgbà tí wọ́n bímọ náà fi sọ ọkọ bú ní Yamin ìyá rẹ̀ ń bí ó jáde pọ̀rọ̀ báyìí
ìyá rẹ̀ sì kú bá. ìyá rẹ̀ sì kú bá wọn. Allahu Akbar. ìnira tí ìyá rẹ̀ rí kú rẹ̀ fi sọ ní bùn ọmọ yamin ọmọ ìnira tá a bí gbà tí ara ń nìyẹ. bàtàrà nìyẹ. falamma dakhalu ala Yusufa. ó wá ní kí wọ́n máa bọ̀. ó ní ká máa bọ̀. àbúrò ìyá rẹ̀ ń. àbúrò yẹ. àbúrò ìyá rẹ̀ ń. àbúrò ìyá rẹ̀. ń ló wá fi ṣèyá. ń ló fi ṣèyá. òní ń tẹ̀lé káàkiri. òní ń tẹ̀lé kiri. òun ló fi jóbìnrin kan tó wà láàrin wọn. tó ń bẹ láàrin wọn. awa ilayhi abawayhi. bàbá àti màmá rẹ̀ àbúrò ìyá rẹ̀ nù o because òun ló rè é ó dáa jẹ́ n sọ fún ẹ ní kíni. kẹ́ni. bọ́ni Yusuf ti gbẹ́gbọ́n pé a máa fi nǹkan pamọ́ sínú ẹrù tá a bá fẹ́ kéèyàn ó lọ tá a fi nǹkan pamọ́ pé ó jalè. ó jalè táì múlẹ̀. ó gbọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ rí Yusufu ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìn ìyá ìwà fẹ́ràn rẹ̀ púpọ̀ ó fẹ́ràn rẹ̀ púpọ̀ ní kékeré ní kékeré. aṣọ kan sì ń bẹ aṣọ kan bẹ tó yẹ pé anabi Yakubu ló wọ̀ nílò aṣọ anabi Isaki lò Yakubu a máa wọ̀ àmọ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ló gbé pamọ́ sí. Allahu Akbar. aṣọ ni ìyá wọn á gbé ó wá lọ ọmọkùnrin Yusufu ó sọ fún bàbá rẹ̀ ni yóò wá bọ̀ nílé yóò wá bọ̀ ní fún ọ bàbá rẹ̀ ni kó máa kó bọ̀ alé ìyẹn ń gbọ́dọ̀ àǹtí bàbá rẹ̀ bàbá ní kó wálé kó lè bá àmọ́ tí wọ́n ṣe ń lé wọn ìyá ò sì fẹ́ fi ilẹ̀ òfin ìlú wọn sì ní bá ti jalè ẹ̀ múlẹ̀ níjẹ́ ó lọ wọ́n ní máa lọ ẹ̀ mú lọ ló bá sáré dé ó lè lọ́mọ rẹ̀ ó lè ó gbé aṣọ tó gbé àwọn sinmi lọ́dọ̀ náà bá tu ikùn Yusufu kò mọ̀ tí mo aṣọ sẹ́yìn dè mọ́ ń kùn àwọn abá aṣọ bí ìyá wọn ṣe rìlíìsì ẹ̀ mọ́nu ó ti wá dè mọ́ pé bí wọ́n ti máa ṣe ní ni wọ́n fi kọ́ ọmọ níkọ̀kúkọ̀ yóò lò. mo lọ wí jèrè. wa qala dikhulu Misra insha Allah aminin. Yusuf wá ní ẹ wọ̀lú Misra wá torí wọn ò lè wọ̀lú Misra tẹ́lẹ̀ àwọn jàbábìrà ní máa jọba ń bẹ̀ tí wọn ò bá ní kọ́ wọ̀lú ọ̀ tó kọ́ wọ̀lú Yakubu lè wọ Misra tó bẹ́ẹ̀ ó ní nísìnyí ọmọ yín ti take over báyìí ẹ wọ̀lú wa àmọ́ njọ́ tó lọ pàdé Yusufu àwọn èrò tó lọ pàdé rẹ̀ lẹ́nu ìlú èèyàn 4,000 ni ẹni tí wọ́n sọ kànga tí wọ́n tà lẹ́rú tí wọ́n fi sẹ́wọ̀n ẹ wo yìí tọ́lọ̀ fún bí tí wàhálà tí wàá fẹ́ bẹ̀rẹ̀ bàbá rẹ sáré pé èèyàn pọ̀ ó ní ta ni Yusufu láàrin wọn ǹdọ́mọ mi màmá ẹ tẹ̀lé mi ǹdá màmá láàrin wọn. tabayọ 28 kò nù 90 ẹ gbọ́ mú àlàyé wá fún yín nísìnyí tí mo fẹ́ sọ 124 128 bí 24 ní bàbá 124 148 ní bàbá rẹ lò láyé. Allah. Ànábì Yakub 148 ló lò. 148 ló lò láyé. ẹ gbọ́ nísìnyí. Yusufu wa àwọn pé ọmọ rẹ náà ló wà lórí ẹṣin. Bàbá wọn sáré bọ́ọ̀lẹ̀. ó wá tẹ̀pá ẹ̀gbọ́ ìtàkà àlà Yahuza. ó wá tẹ̀pá lórí Yahuza. ó wá tẹ̀ báyìí wọ́n rìn kẹ́jẹ́kẹ́jẹ́ Jìbìrìlù wá lóní káì ó sì bọ́ọ̀lẹ̀. bàbá rẹ ní rìn bọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ yìí. ó fẹ́ fara lù. ọba bọ́ọ̀lẹ̀. Yusuf ṣẹ̀ṣẹ̀ wá bọ́ọ̀lẹ̀ Ọlọ́run tí mo bá rán létí sọ̀ ní bọ́ọ̀lẹ̀ ni ọ̀nípọn abà rẹ lé ni. ìwọ tó káwọ́ lé ni tó ń sọ̀rọ̀ sí yàrá ńlẹ̀lẹ̀ mami kílẹ̀ ń wá n tó fi ń yọ yìí yóò parẹ́. tọ́ni bàbá rẹ ò ṣe fi hàn yẹn ẹni kí ló dé olólè kùsà oníkuru kùsà Yusuf bá sáré bọ́ọ̀lẹ̀ kram. ó wá dúró àti bàbá ẹ̀ báyìí ó wá fẹ́ kí bàbá rẹ̀ Jìbìrìlù tó dún ní káì má ti kì í bàbá rẹ̀ ó kí ọ wọn kí ló dé ó lọ ti wà nípò ọ̀la. Allahu Akbar.
bẹ́ẹ̀ ṣe lè wò ó dàgbà tó láyé ẹ máa pọ́n ọlọ́lá lé ọjọ́ orí ní fìyà jẹ yín gbogbo ìlú máa ń la ọkọ̀ ọmọ lórí obìnrin ó lọ mọ́kà àfààní wá ní èèyàn mo fẹ́ rí ọ àgbà ara nù. àbáyọ̀ bó lọ látàrí wọn náà ń dúró dé bó lọ wà nítorí òkú tó fẹ́ sú. bó lọ látàrọ̀ wọn náà yàrá mi dáhùn bọ̀dá ló fi ìyà jẹ. ورفع أبويه على العرش gbogbo ilẹ̀ máa lo ha fún ẹ ní gbólóhùn ìtẹríba lẹ́nu tó o bá ṣàgbéyàn lọ́jọ́ orí o ti ṣàgbà rẹ nímọ̀ o ṣàgbà rẹ nípò ẹ yọ síra wọn ni ọjọ́ orí wo ni ń gùn ọ́ ọjọ́ orí tó fi ń sàlẹ̀ káàkiri àdúgbò. àbí wọ́n sì ń pọ́n ọ lé lọ́nà mọ́lẹ̀. èèyàn ń pọ́n ọ lé bó ṣe tó ìwọ sì ń gbé yílẹ̀ bó ṣe tó ọ̀ ń gbé yílẹ̀ ọ̀ tiẹ̀ wá lè ra àpọ́nlé fóònù náà padà àgbàwo ni. now. ورفع أبويه على العرش àwa wọ̀lú ẹ máa gbọ́ ẹ tún gbọ́ bí tí Yusuf tó tún ti ṣe nǹkan mi tó lágbá owó àga ọlá rẹ tí fi ń jòkó àga ọlá rẹ ẹsẹ̀ àga náà lé ní 1000. Allahu Akbar. ó wá ní kí bàbá àwọn àti àbúrò yẹ tó tọ̀ ó wá ní kí wọ́n jòkó kan gòkè kò mú àyókù gòkè ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ́gbọ́ ó forí jìyàn ní ń rántí tí wọ́n ṣe. ikú ọ̀nà ọpọlọ rẹ. kò lè kí kú o kéèyàn ó ṣe ọmọdé ẹni ó kún mi yín èrè kí mo dá ọmọdé òní. bẹ́ẹ̀ni. nǹkan gbẹ́sẹ̀ ni. bẹ́ẹ̀ni. mo ṣàánú rẹ ni bó ṣe dàgbà mo bá ní kí wọ́n lọ họ yèrè pé báàfù kan wá ní ẹsẹ̀ wọn ẹ máa tú sí kó lè mọ bó ṣe rí àmọ́ lọ gbọ́dọ̀ Ọlọ́run ò yọ̀ǹda ká ṣe bẹ́ẹ̀ bó ń ṣe gbọ́n ọmọ ló ṣe ń jọ́ náà tí n bá ṣe bọ́lọ̀ ń ṣe pè mí lónìí ẹlẹ́sẹ̀ ó di méjì. وخروا له سجدا. ìgbà tó lọ pàdé bàbá ẹ̀ kò dé adé agbára ò tí gùn. ó débi tí ó dé gún wà báyìí ó kàn dé adé ní piri bàbá rẹ bá tẹ̀ fún báyìí kò wá dìde fún bàbá ẹ̀ Jìbìrìlù bá dé ní Yusufu bàbá rẹ sì ń kúnlẹ̀ kí ọ ọ wá lè dìde kọ́kẹ́ tó bá wọn wo àtẹ́lẹwọ́ rẹ ó wá wo ìka rẹ báyìí ìmọ́lẹ̀ wa bóde wo ìka rẹ báyìí ó ní kí ni ìmọ́lẹ̀ ó ní gbogbo ànábì Ọlọ́run tó bínú Ọlọ́run ní kí n kókó lára rẹ. Allah. èngbọ́ kò tí ì sọ pé ẹ kábùkù o ń lù yín bàbá o kò ì wí o tí wọ́n ń wí o bàbá ẹ jẹ ìyá nígbà jẹ sàárì tẹ́ ẹ jẹ́ ń gbá imú bàbá náà yà kọrí mọ́sálásí látago 4 òru ó mọ wèrè tó bí ọtún ẹ̀gẹ́ fún bàbá rẹ lóko àfà ó fún ní àsíléwọ̀ àlùdénú àbà gbà o ẹ̀gẹ́ nù igi ẹ̀gẹ́ ọwọ́ ọlọ́ọ̀lá àlùbáríkà ìwọ́ tó ta ẹ̀kọ́ sínú pa ní bàbá tọ́jú bàbá rẹ̀ ó sínú. ọlọ́ni Jìbìrìlù ní Yusufu ọba nàró fún bàbá rẹ̀ ọ̀nàró náwó rẹ̀ ìkàrọ̀bá ìmọ̀lẹ̀ wa bò ọlọ́ni kí n kó wa nábì Ọlọ́run tó bí kú lára rẹ̀. àpẹẹrẹ wa ní Islam àfẹni tí ò bá fẹ́ sóríire lókù. àpọ́nlé ń bẹ ọ̀sán ní mẹni tó ju ọ lọ Ọlọ́run wá wò pé ìmọ́lẹ̀ náà láwa ẹ̀gbọ́n rẹ tó ní látàkùtù Yusufu ẹ̀ gbọ́dọ̀ pa Yusufu ẹjẹ́ àsọ̀nù kànga ni ẹ bẹ wulẹ̀ jẹ́ apá àti kọjọ́ padà rí e Ọlọ́run wa ní kò gbé ìmọ́lẹ̀ sùn la wọn ní kí ló dé ó ní kò tí wọ́n pa Yusufu mo fi ìmọ́lẹ̀ rẹ̀ mo yí san gbèsè fún padà olóbi gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ̀ rí Àmín. وقال يا أبتي هذا تأويل رؤياي من قبل. ẹ gbọ́ ìró àlá tí mo ṣe ṣáájú ní o. قد جعل ربي
rabbi haqqa. Ọlọ́run ti sọ dòdòdò mo padà débi tí ń lọ. wa qad ahsana bi. Ọlọ́run bá mi ṣe dáadáa fún mi. idh akhrajani mina sijni. nígbà tó mú mi jáde kúrò lẹ́wọ̀n ẹ̀gbọ́ kọjú síbí ìwọ náà kẹ́kọ̀ọ́ láàrin kí ló dé tó ṣe pé ẹ̀wọ̀n ló dákọ kò nígbà tó mú mi jáde kúrò nínú kànga ẹ̀ bá bí mi ṣe pé kànga ṣáájú ẹ̀wọ̀n ó wá ní Ọlọ́run tó mú mi jáde kúrò nínú ẹ̀wọ̀n kò dákọ kànga kí ló dé àwọn tó sọ kànga wọ́n wà ńbẹ̀ tó bá sọ ojú ọmọ tiẹ̀ kò wá mẹ́sàn kànga karamọ́ bá tiẹ̀ ó fẹ́ kó lè yára mọ́ tó a ti dákọ kànga wọ́n rántí pé lórí ibú làwọn ó wá mẹ́nu kó mi ọ̀rọ̀ kànga ó wá mẹ́nu lọ bí ẹ̀wọ̀n. ẹ jọ sẹ́ń gbọ́ yé. wa jaa bikum minal badwi. Ọlọ́run á tún mú wá látoko ó bàdá sẹ́ń pé wọn ò gbé gbòòrò olúùlú ní Mísírà oko làwọn ń gbé ẹ̀gbọ́n ìrìn máìlì 8 nílùú wọn síbẹ̀ Ọlọ́run á mú yín wá. min ba'di an nazaga shaytanu bayni wa bayna ikhwati. lẹ́yìn ìgbà tí Jésù farakọ̀ lẹ́yìn ìgbà tí Jésù ti ya mi àtàwọn ẹ̀gbọ́n mi Jésù ti yà wá a tún wá padà pàdé àṣeká pàdé mọ̀lẹ́bí ẹni ìdùnnú ni. kó mi tẹ́lẹ̀ wo fi sí ọ tọ́ba ti dáa ní fámìlì jẹ́nu rẹ máa dùn èyàn kí ò níran bọ̀dá rẹ níkà àti rẹ burú ọkàn dìsọ́ọ̀nù gbogbo wọn ni tá lọ bàtàn ṣé wọ́n náà dáa tán ṣèlè mánéjì ẹni wọ́n gán sí eré. inna rabbi latifun lima yasha'u. ọba mi ìsànú ẹni tó bá fẹ́ ni aláàánú ni fẹ́ tó bá fẹ́. innahu huwa alimul hakim. ọba ọ̀jọ̀gbọ́n sì ni ọba tí sì láfaradà rẹ̀ dúró bá jẹ́mọ́ ẹ̀ kọjú síbí ẹni ká ló tún ṣẹlẹ̀ bàbá rẹ̀ wá ń gbé inú ilé Yusuf ó wá lò jọ́ méjì jọ́ mẹ́ta gbà tó pé 14-18 days báyìí ó ní wá ó ní lè gbénu lé rẹ̀ mọ́ ń wò wá àtìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sọ́nà tẹ́ ń bọ̀ ọ̀sọ́ tẹ́ ẹ ṣe ti pọ̀ àwọn ará oko ìgbénu rú ọ̀sọ́ báyìí lọ́ba ń kọ́lé kókó tí ń sùn mo fẹ́ lọ́ máa sunú rẹ̀ padà ẹ gbọ́ ẹ̀kọ́ ni fún wọn tí ọmọ rẹ ti níyàwó tó lọ kó tiẹ̀ lọ́rùn kí ló ń wá ká kí ló ń wá kiri tó lọ hàn lọ́rùn kí ló ń wá ká òtàkà kan hàn rún ẹ̀ mọ̀ ọtí ẹ máa lọ lẹ́kọ̀ọ́ kan kọ́ lè gbá yìí ìyàwó ọmọ rẹ wá wọlé ó bọ̀ tọ̀sùn lórí bẹ́ẹ̀dì ọmọ rẹ tó tàkàkà ọ̀sùn kọ́hún ọ̀wọ́n mọ́ Yakubu dọ́gbọ́n àgbàlagbà pé bó ń ṣe ń wù ọ́yìn òun ti ń há wọn lọ́rùn wọn ò ráàyè lò fẹ́ òun ti ń ni wọn lára. bàbá ọkọ wá ìyá ìyàwó wá àwọn amúra wọn lọ́kọ̀ọ̀kan ìyá àti òun wọ sinmi òun wọ Afghan bàbá náà wọ tìrìkọ́tà àwọn àjọ pàdé ń bá lọ àwọn àjọ ń wora wọn bàbá ààrẹ gbé fúkẹ́ ń wò yá ìyàwó tí náà ń gbé ojú ẹ lórí ètèrè oníbà ń dọ̀kànlẹ̀ ẹ̀ bọ̀n lórí ara wọn. ó ṣeéṣe kò ṣeéṣe kẹlẹ́ máa gbélé ọmọ yín nígbèkúgbè tó bá yá ọkàn yín ó kàn tí a bá ń ṣe torí ìgbà tí ń ti kọjá ìgbà tí ẹni ń lò ojú yín ò ní gbà wọ́n lè jọ ọmọ ìwẹ̀ kí wọ́n máa wẹra wọn ìyá ọkọ ní wà ní èéṣe ìwọlérékéré bẹ́ẹ̀ bá wẹ̀ ẹ̀wẹ̀ ìwọlá ìwọléwẹ̀ ẹ mọ̀ ṣubú kí n tiẹ̀ bọ́ọ̀ bá débi ojú lórí ìrìkúrì ọtí lògbà tiẹ̀ lọ ìgbà tí wà tọkọ rẹ ṣe ní abẹ́ òròǹbó abẹ́ igi òròǹbó ẹ ti ṣe tí lábẹ́ òròǹbó àti lábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ àbí gbígbà ṣe máa ń jọ́nà lẹ́lògbà ọlọ́sìn wàá dá ọ sí ìgbà tuntun wàá dé ọwọ́ lọ kó tìyàwó ọmọ lọ́rùn bàbá yẹn kú ònú lé fún ọ ni ó lè ti sọ̀sọ́ léyìí jù ó dápè ní nílé máa dúró tì kò mọ́ mi là kí ló dé òun náà nà ọlọ́lé ọmọ rẹ bàbá àṣẹ
àwọn ata èsì kò mọ bí ó sì pa wọ́n wá ń gbọ̀n lóru ẹ̀ lótútù mú wọ́n ń gbé ẹgbàá bẹ́ẹ̀ lọ́dúgbò òtútù mú ni wọ́n á sọ bí ó gì. ó ní ọyẹ́ mú o kò mọ̀ pé èsì nífẹ̀ẹ́ ìgbà tó fi lọ gbé báyìí ó ti di pa ńlá. èèyàn máa lọ lọ́kọ̀ọ̀kan ní fi níyì. ní wọ́n fi níyì. ọwọ́ àti bí ọwọ́ wọ ọkọ̀ lọ Maiduguri ọtí ẹ̀bẹ̀rù tó bá kú lọ́nà ọlọ́jọ́kó tiẹ̀ lọ́rùn ọ̀jẹ̀ orí mú mi ìyàwó ọmọ rẹ̀ wá gbé ẹran kalẹ̀ ó lọ́rùn ẹ̀rẹ́gẹ́ bí ìkúkù yìí kí lọ wá lọ mo bá gé bí orí èèyàn èmi ń tiẹ̀ àgbàlagbà tiẹ̀ máa kóra rẹ̀ níjànú ni ọkọ àtìyàwó tẹ lọ bá yàrá kan náà ni ẹ ń lò ọ̀sìlọ̀ kó tiẹ̀ bó ni wọ́n ti wọ́n mọ̀ mí bó ni wọ́n lé ọ lọ ìyá ìjà àràbùkà ṣe ń gbọ́ ó ń gbọ́ ṣe ń gbọ́ yà gbọ́ lálẹ́ ẹ̀kọ́ sí lò ẹ jẹ́ kàn ọmọ yín ó rí mú mi Yakubu kó jáde kọ́ ọmọ rẹ̀ tìyàwó ẹ̀ lè bá lè rí mú mi. bẹ́ẹ̀ni káyì lè bá gbà wọ́n. káyì lè bá gbà wọ́n. kí ló dé. tápà àtàwùsá wọ́n ètòkó tìyàwó ọmọ wọn wọ́n ní àbùkù ni. wọ́n lárífín ni. àrífín. bàbá ọkọ wọn bá yẹwò ọmọ rẹ̀ ta lúdò. olóyà òun náà pa bàtà wà lókun mi ni mo ń nà wọn pa aláyóòkà. irresponsible. ọba tí ò wúlò. bó lọ ti wojú ìyàwó ọmọ rẹ̀. ọlọ́run mọ̀ sí màmá fáyín o ọlọ́run ló yọ ọ́tọ̀ wáyé nígbà tí a. ń bá ìyàwó ọmọ ta gètì wọn ni bàbá ẹ sọ̀rọ̀ yín fa ó ní kí ni ọ̀hún wò mí lágbà nífa. ìyàwó ọmọ. òun ò nọ́mà o. ò gbádùn o. bàbá tí ò gbádùn. ìyẹn yẹyẹ ó lójú ló dàgbà o. ẹ̀rín ẹ̀ ń pa mí ìyá ọmọ náà ń pè sọ fún bàbá rẹ kó máa lọ bàbá àṣẹ ló bí ọ. bẹ́ẹ̀ bá fámìlì tí ò wúlò ìjọ kó mọ̀ lẹ́yìn mọ̀ ilé ìyàwó wà ìyá ìyàwó fẹ́ wó mọ́ ìyá ọkọ fẹ́ wó mọ́ tí ìbá tiẹ̀ sàrífín kí ló mú ìyá ìyàwó láti kó wálé ọkọ ọmọ rẹ ó tó wá yọ síkẹ́ẹ̀tì lásán lẹ̀ ọmọ sì ni òṣè súnmọ́ ọkọ máa ní sọ fún ìyá rẹ nǹkan la. sọ fún mọ́ rẹ. ọmọ wa ti bí iṣẹ́ dé ó wá ní ìyá ìyàwó padà dìde ó ní mọ̀ pé ìṣẹ̀yìn ó mọ̀ pé kì í so ó mọ̀ kù lára yín mọ́mí ẹ̀ sọ́ra tẹ́ǹsán tẹ́ǹfẹ́ tẹ́lẹ̀ lórí àga ìyá ìyàwó tí ò ní làákàyè kí ló mú lé ọkọ ọmọ rẹ ọ jáde àgbà tó ọmọ eyín tí wọ́n fẹ́ wọ́n mọ̀ mí àgbà tí wọ́n ṣe lójú rẹ tí wọ́n ọ̀tí ẹ̀ lọ tó kú ọ̀ ń dín lọ bọ́lálẹ̀ ọ̀ndíyan lọ àwọn aràn ọ̀nsẹ́ màmá ẹ̀ lọ bá ara ọyọ wa lọ́jà torí pé wọ́n fẹ́ súnmọ́ra wọn àwọn ń dẹ ọ́ ká bí àròbó. náà ń dà ọ́ kiri. ọwọ́ sọ di alásàárè ṣe ọ̀rùkọ́ nílẹ̀ àkàyè kàbéèrè fún mi jọ. ẹni béèrè kan ó ní ìbéèrè rẹ̀ atẹ́gùn ó ní ká sọ fún àti máa sọ ó kọ bíi samsiya umbrella wọ́n kàn lórí nẹ́ẹ̀tì wọ́n lọ mú ó kọ̀ọ̀kan húdíhúdà ẹ mọ̀ pé yẹn ní jẹ́ bẹ́ẹ̀ ni jinnatu àlùjànnú lóbìnrin sàfínàtù ọkọ̀ ojú omi èmi a máa yí ọkọ̀ padà ń tèmi tí ma kọ́kọ́ tí ò dá ní mi ò ní sọ yìí torí authority ni mi wọ́n ní mo mọ́ fà ló sọ yìí àwọn ọkọ̀ burúkú tẹ̀ ń sọ jìnjìnsù ọkọ̀ wèrè àwọn ọkọ̀ tó dà mbẹ́ Muniratu Rabi'atu Halimatu
Saudatu. Rọ́díà. Màrídíyà. Ẹ gbọ́ àwọn ọkọ̀ tó dáa báwọn ń bẹ̀. Sàrífù kí ló kọ ọmọ tiẹ̀ náà? Aliyatu. Àwọn ọkọ̀ bá Azima. Àwọn ọkọ̀ tó dáa báwọn bẹ̀ ọ̀ ní sọ. Ẹ̀ ń fẹ̀ ń bó sọ ọkọ̀. Ṣebí gbogbo àwọn tẹ̀ rí àáfà ló mú ọkọ̀ wa jáde. Àwọn tó bí a lọ bá àáfà ni pé abimọ njọ báyìí ẹ bá wo ọkọ̀ tó bá mu náà fi sọ lóko fi pásítà ń ṣe mu. Bẹ́ẹ̀ni ọkàn wòrí nẹ́ẹ̀tì. ẹ kàn lórí nẹ́ẹ̀tì. ọkọ̀ tí ò ní túmọ̀. èlòmí ò sọmọ ẹ wà ní kí ni túmọ̀ ọkọ̀ yóò di bíríìjì. ó yá jè. Naam ó ṣàdúrà fún yín tó pọ̀ kọ́lọ́n kò jẹ́ ká rí yín pẹ́. Ó wá béèrè pé ṣé Islam fara mọ́ orin kíkọ àti ìlù lílù. Ó lójú orin téèyàn lè kọ ṣe gbọ́ ó lójú orin tí èèyàn lè kọ. Orin tí bá ti ń sọ̀rọ̀ bàjẹ́ ẹ gbọ́ àwọn táwọn ọmọ tẹ̀lé hàn Islam ò fara mọ́ náà. Ó ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí òun ní ó kọ ọdún tó ṣẹlẹ̀ sí òun wípé ọkùnrin kan ó fún obìnrin lóyún bàbá ọkùnrin yẹn wá ń kọ́ ká kú. Ọkùnrin wa lọ bá ìyàwó ẹ̀ àti ìyá rẹ̀ pé ẹni kọ́ ọmọ yẹn ṣe oyún inú rẹ̀ torí bàbá yẹn ń sojú kò yé òun wípé ọmọ yẹn sì padà ṣe oyún yẹn pé kí ni ìdájọ́. sóyún ní ìtọ́jú bàbá rẹ̀ ni kò yé mi o. kò ní kàn án ṣe ni yóò jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run àti pé kí ló bí kẹ́ máa fúnra yín lóyún náà èmi fẹ́ gbọ́ béèrè wọ́n fúnra wọn lóyún wọn ò ṣe tọrọ rẹ ìwọ náà pẹ́ntẹ́ yẹ̀mú ni ọ́ ni bá ń lọ chíìpù tó ni. ọ̀láyé ni. ẹ ti máa gbọ́ òun fẹ́ fọmọ kan òun sódù rẹ̀ ọmọ tí wàá gbà bàbá tìyá rẹ̀ wá yàrá sóò ní fẹ́ túláàsì kó òun fún lóyún ọ̀ ní fẹ́ túláàsì lánìkan ìlàbí wálì tí bàbá rẹ̀ ò bá ti yọ̀ǹda kó fẹ́ ọmọ wọn gbọ́dọ̀ fẹ́ filẹ̀ obìnrin pọ̀ láyé aláfiṣe ni ọ́. aláfiṣe ni ọ́. eléyìí yóò náà fẹ́ travel lọ lóyìnbó hand sanitizer tí wọ́n ń ṣe yẹn pé ọtí sì wà níbẹ̀ sóun lè lò ó ẹ gbọ́ ọ̀mú ọlọ́run ní àgbọ̀dọ̀ mú ni èyí náà wọ́n ti èso tí nìkan wọ́n ti ro nǹkan míì mọ́ research kan ní abádébẹ̀ láti fi pa àrùn. èyí tó fi fọwọ́ òun kò lè máa mú ọta gọ́gọ́. yàrá o tó bá mú lókù bọ́ọ̀sì mú ọ̀kù ni hand sanitizer bàbá bí ọdọ mú o. eléyìí ní sí àtàyà mẹ́ta náà mi ràn mọ́ gíríbì rárá o àtàyà mẹ́ta kọ́ àtàyà méjì gbàtọ́ bá kí méjì tọ́ dùkú tọ́ tó náà tọ́ kékẹ̀ẹ́ta ó tún sí àtàyà wa sálámà nígbà náà kò pé mẹ́ta ó mọ̀ kọ̀ọ̀kan tó pọ̀ lónìí. ọ̀rẹ́ yẹn ni sáfì àti wítìrì bẹ́ẹ̀ ni sọ̀nàtò mọ̀ àkàdà ni ọ̀rẹ́ yẹn ni àgbọ̀dọ̀ mọ́kì afúnlágbára bí ọ̀rẹ́ yẹn ni ó yá kàbéèrè tiẹ̀. a ti rí àwọn nọ́mbà kan àmọ́ kò sọ ohun tí ń fẹ́ àmọ́ arọ́kùnrin kan níbi tí ó lóun wá ìyàwó. sófin nọ́mbà rẹ̀ sí. a rí nọ́mbà rẹ̀ náà ti. àpò ọ̀nàṣọ̀kọ́ a rí nọ́mbà rẹ̀. ó ti wá bá mi kẹ́ tó dé. ó ti wá bọ̀ ó ti yọjú. ó lóun wá ìyàwó ọlọ́ọ̀jì orí alálùbáríkà ẹ má wọlé lórí n ti ń ṣe nù n tó pọ̀ fẹ́ nìkan ní jẹ nìkan níyà n ti ń jẹ níyà ló sọ. ìwọ náà lọ́kọ ọkàn hó lásán. ìwọ kan hó ní síwọ náà lọ́kọ ni màá fi fúnra yín. ẹni tí òbí rẹ̀ ti wà tó ti balẹ̀ jẹ́ tó ti ṣẹ̀ tó pọ̀ àmọ́ wá ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ bàbá wọn. wọn ní àdúrà wo làwọn lè ṣe táwọn fi bọ́ kúrò níbi àjàgà tí bàbá wọn. ẹnì kan lòun foríjì kó foríjì bàbá yín àforíjì lẹ́ẹ̀ máa wá ó yá ọjọ́ lọ. eléyìí bẹ́ẹ̀ ni púpọ̀ ó náà fẹ́ kí kẹ́yọ̀ǹda fún afáṣẹ́ kó ṣe zikiri fáwọn ọjọ́ kan. yóò ṣe zikiri yóò kàn bẹ tó ṣe zikiri ṣẹgbọ́ yóò ṣe zikiri àfa àlá zikiri. eléyìí béèrè fún pé àwọn ìmáàmù tí wọ́n ti lọ tẹ́ẹ̀mọ́ fọlá wọn tọrọ pé àwọn fẹ́ kẹ́ dá orúkọ wọn. orúkọ wọn èmi lọ́lọ́run sí ní máàmù kẹwàá fún gbogbo Ọ̀fà nínú ọmọ ìyá kan bàbá kan
bàbá wa tó kọ́kọ́ jẹ imam Abdul Malik rahimahullah wọ́n lò 60 years lórí oyè. Imam wa Abubakar jẹ tẹ̀lé wọn ó di 2. Imam Abdulrahman jẹ tẹ̀lé wọn ó di 3. Imam Abdulkarim ó di mélòó báwọn. Imam wa Usama ó di mélòó. Imam Fadlullah ó di mélòó. Imam Salahuddin ó di mélòó. Imam Hussein ó di mélòó. Imam Sali ó di mélòó. Ó wá kù Imam Muhyiddin. Nínú ọmọ ìyá kan náà bàbá kan náà lọ́lọ́run ti tó báwọn. eléyìí bèrè pé ṣé. ní wọ́n fi pèlè wa nílé lèmọ́mù. gbogbo ilé ló kọ́ ńlẹ̀ àwa nìkan nílé imam. bọ́ ọ̀pọ̀lọ́kadà ilé imam agboolé àbí sáìtì agboolé wa lẹ̀ ń wò lọ́ọ̀kan. eléyìí bèrè pé ṣé ṣẹ̀ríà Islam faramọ́ kí ọkùnrin kan kó so igi ìyàwó méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. kò bá so mẹ́ta. orí rẹ gbé ni ó sọ̀kan ní 9:30 láàárọ̀ wọ́n túká ó tún lọ sọ̀kan ní 12 wọ́n tún túká ó sọ̀kan ní 4 wọ́n túká sẹ́yìn kébí ẹtí sọ́wọ́n ṣe wọlé wákàtí wọ́n ìsàgbà ara wọn ìwọ kọ́kọ́ wọlé wákàtí méjì ìwọ náà tún wọlé èmi ló wà ń bẹ̀ ọ̀rọ̀ tí ò wọnú ìdájọ́ kankan ò sí lórí ẹ̀ làákàyè ni. náà lára ìbéèrè yẹn tó wá béèrè pé ṣé ọkùnrin kan tó lè fẹ́ Táyé àti Kẹ́hìndé. lè fẹ́ ọ̀fẹ́ wù àbá. ọtí kàṣejù bọ́ ọ̀kàṣejù bọ́ aláṣejù ni ọ́ olójú kòkòrò ni ọ́ méjì ní wù ọ́ pọ̀ ọ̀fẹ́ parun sọ lè fẹ́ ìyá àtọmọ náà. àbí. tọ́wọ́ ti kàkẹ́ tó fìyókù pamọ́ dọ̀la àlàyé eléyìí pọ̀ kí ló kọ́ ọbẹ̀ tó tó báyìí. òun náà ti ní kábà òun gé kúkúrú. àbọ̀ gé kúrú. ó ti wà nílé ọkọ. olùkọ́ ń sì ń tọ́jú tààrà. àmọ́ bó ṣe lágbára mọ́. òun á pàdé ọkùnrin kan ọkùnrin wa lóun fẹ́ fẹ́ òun wá ní ilé ọkọ ni òun wà. ó wá ń bá ń ṣàdéhùn ó ń sọ àwọn nǹkan mèremère tóun fẹ́ ṣe fún un. àwọn àjọ ń sọ̀rọ̀ lórí fóònù ọkọ fi wá ka ikú ń bá ẹnìkan sọ̀rọ̀ ọkọ wa ní tọ́ ọ̀ bá ti lè pa ẹnìyẹn tì òun ní yọnu sí ọ. ó wá ní kíni kóun ó ṣe. tó kọ́ mọ́ pàtì asanpọ̀ ọtí ẹgbẹ́ láti bá a sọ̀rọ̀ náà ọtí wà ní ìdajì náà. sọ ti gbọ́. ọtí wọ o ẹsẹ̀ ọ̀tún rẹ ti wọ náà. ọtí wọ náà. tòsí rẹ ló wà ń ta. ọtí latan sínú náà. ọtí lè aláwọ̀ rẹ láti ṣe kíni. láti lè bọ́ sọ̀rọ̀. gbogbo omi tí wọ́n ti ń bọ́ kọ́lọ́kọ́ sọ̀rọ̀ yóò wọ náà. yóò wọ náà. lọ́rọ̀ ọ̀fẹ́ ni o tí ì ṣe bọ̀dá rẹ̀ kémi lẹ́jọ́ sọ débẹ̀ olóhùn ra mọ́tò fún ọ fake life lọ ọ̀jẹ̀ fòóyà. bẹ́ẹ̀ni ó yẹ kó béèrè pé ìyàwó olè rẹ ilé mélòó ló kọ́ fún mọ́tò mélòó ló rà fún dídìrín ìwọ ni wàá rà fún. bó o lè ṣe tọ́jú òbí rẹ sí. irọ́ ló pa fún ọ yóò yàn ọ́ jẹ. yóò lu ọ́n jìbìtì. wọ́n lu ọ́n jìbìtì ara. ẹ tẹ́wọ́ àdúrà yín. nígbà kó tẹ́wọ́ àdúrà. ọlọ́run Allah ó ti tijú wa àmọ́ afẹ́kọ̀rọ̀ òjò náà kára ó lè dẹ̀ wá. kára lè bá a dẹ̀ wá. ẹ ṣe àmín. àmín. a mọ̀ pé àwọn àjọ